ó ṣeé ṣe kí ìjà àgbà kó bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Èkó láìpẹ́ yìí o, ìyún ìjà tó ń pè ní ìjà alágbára pẹ̀lú bí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó Lagos State House of Assembly lábẹ́ ọ̀nàrẹ́bù Mudashiru Ajayi Obasa bí wọ́n ṣe rọ alága ìjọba ìbílẹ̀ tó tóbi jù ní ìpínlẹ̀ Èkó àti Nàìjíríà ìyẹn ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ ọ̀nàrẹ́bù Sulaiman Jelili tán yọ kúrò nípò tán ní kó lọ rọ́kúnlé èyí tó lóyìnbó ń pè ní suspension tí wọ́n sì ní kí igbákejì ọ̀nàrẹ́bù Akínpẹ̀lú Johnson kó bọ́ sípò, ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan tí gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olú tó jẹ́ olórí oko ìpínlẹ̀ Èkó tó ń sọ, tó sì jẹ́ pé ó ti fẹ́ máa gbé ìgbésẹ̀ tí ó tako ti àwọn Ọbaṣá. Kì í ṣe ìròyìn mọ́ pé ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó wọ́n ti ní kí Sulaiman Jelili lọ rọ́kúnlé lórí àwọn àṣemáṣe tí wọ́n ní ó ṣe àti báwọn ṣe ń pè é láti wá wí tẹnu ẹ̀ lórí àwọn ẹ̀sùn tó fi kàn nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó tó wà lágbègbè Aláùsá ní Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n tán ni Sulaiman Jelili ó ń sá fáwọn, èyí ló sì jẹ́ kí wọ́n rọ̀ ọ́ lóyè gẹ́gẹ́ bí ìyálọ́jà, kí wọ́n sì gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ tí wọ́n sì ní kí igbákejì ọ̀nàrẹ́bù Akínpẹ̀lú Johnson kí òun bọ́ síbẹ̀ gẹ́gẹ́ bí alága fìdíhẹ́. Ṣá o, àsìkò tí eléyìí ń lọ lọ́wọ́ ìní akọ̀wé àgbà iléeṣẹ́ tó ń rí sí ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ oyè jíjẹ Permanent Secretary of Ministry for Information for Chieftaincy and Local Government Affairs ìyẹn arábìnrin Kíkẹ́lọmọ Bọ́lárìnwá ni ló máa kọ lẹ́tà sí Akínpẹ̀lú Johnson ìyẹn igbákejì Sulaiman tán ní kó máa ṣe alága lọ wípé gómìnà Babájídé Sanwó-Olú ó ní kó má tí ì bọ́ sípò gẹ́gẹ́ báwọn aṣòfin ìpínlẹ̀ Èkó bọ́n ṣe pàṣẹ fún un nítorí pé òun kò tí ì pàṣẹ lórí ọ̀rọ̀ náà, ìpè kí Akínpẹ̀lú Johnson kó sì máa wà ní ipò igbákejì alága ẹ̀ lọ kó má ṣe dá àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó lóhùn. Ọ̀rọ̀ yìí la máa gbọ́ ìpè ó ti ń di awuyewuye tó sì ti ń dá nǹkan sílẹ̀ lágbo òṣèlú ìpínlẹ̀ Èkó nítorí tí wọ́n ń béèrè pé ó ṣe jẹ́ tí Ọbaṣá tó gbé ìgbésẹ̀ kan tí ó yọ alága ìjọba ìbílẹ̀ tí òun àtàwọn akẹgbẹ́ tí wọ́n yọ ọ́ lóyè, ṣùgbọ́n tí Sanwó-Olú tóun ṣe nǹkan tó yàtọ̀ tó ní kò lè rí bẹ́ẹ̀, tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ó ti ń dá nǹkan sílẹ̀ o gẹ́gẹ́ bá a ṣe sọ ní agbo òṣèlú ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n kì í ṣe pé gómìnà Babájídé Sanwó-Olú tàbí Ọbaṣá jà, tó sì jẹ́ pé ìgbésẹ̀ àti ìwà táwọn méjèèjì wò lẹ́nu ọjọ́ mẹ́ta ìní ó fẹ́ máa yàtọ̀.